Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyá Gálọ́ TV. Kí ló wà nínú orin tí Idris Abdulkareem fi rán Ṣèyí Tinubu sí bàbá rẹ̀ tí NBC fi gbẹ́sẹ̀ lé? Àjọ tó mójútó ìgbóhùnsáfẹ́fẹ́ ní Nàìjíríà, National Broadcasting Commission (NBC), ti fòfin de àwọn ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, rédíò àti tẹlifíṣàn pé wọn kò gbọdọ̀ gbọ́ orin Tell Your Papa tí ògbóǹtarìgì akọrin tàkasúfèé Idris Abdulkareem gbé síta lórí afẹ́fẹ́. Àjọ NBC sọ nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ 9 oṣù kẹrin pé orin náà ní àwọn ọ̀rọ̀ tó tọ́ka àbùkù sí ẹnìkan. Orin náà tí àkọlé rẹ̀ túmọ̀ sí "Sọ fún bàbá rẹ̀" ní èdè Yorùbá, ní NBC sọ pé ó tàpá sí abala òfin 3.1.8 tó ní ṣe pẹ̀lú ìgbóhùnsáfẹ́fẹ́. Abala òfin náà ló ń mójútó gbígbé orin tàbí àwòrán tí kò bójúmu tàbí tó tàbùkù tako ìgbé ayé àwùjọ jáde lórí afẹ́fẹ́. Nínú àtẹ̀jáde ọ̀hún, olùdarí ẹ̀ka tó ń tọpinpin àwọn nǹkan tó ń jáde sí orí afẹ́fẹ́, Susan Obi, sọ pé bó tilẹ̀ jẹ́ pé orin náà ti tàn káàkiri orí ayélujára, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀rọ̀ inú rẹ̀ kò bá ìlànà iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó níláárí mu. Nínú orin tó ń dá àríyànjiyàn sílẹ̀ ọ̀hún, èyí tí Idris Abdulkareem gbé síta nínú ọ̀sẹ̀ yìí ló ti ń pe orúkọ Ṣèyí Tinubu, ọmọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wípé kó bá bàbá rẹ̀ sọ̀rọ̀ lórí ọrọ̀ ajé àti ìgbé ayé tó nira fáwọn ọmọ Nàìjíríà. Nínú orin náà tó fi síta lọ́jọ́ Àìkú, ọjọ́ 6 oṣù kẹrin, Abdulkareem ṣàpèjúwe ìnira táwọn ọmọ Nàìjíríà ń kojú lójoojúmọ́. Orin náà jáde lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí Ṣèyí Tinubu rìnrìn àjò lọ sí àwọn ìpínlẹ̀ kan ní àríwá Nàìjíríà níbi tó ti ń pín oúnjẹ àti àwọn nǹkan mìíràn. Nínú ọ̀kan lára àwọn ìrìn àjò náà sí ìpínlẹ̀ Adamawa ní Ṣèyí Tinubu ti gbóríyìn fún bàbá rẹ̀ tó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ tó dára jùlọ nínú ìtàn Nàìjíríà. Nínú ọ̀rọ̀ orin náà, Abdulkareem sọ pé kí Ṣèyí sọ fún bàbá rẹ̀ pé ìlú le, sọ fún bàbá rẹ̀ pé àwọn èèyàn ń kú, sọ fún bàbá rẹ̀ pé eléyìí kọjá jàgàjàgà. Ṣèyí, báwo ni? Wò ó, mo lè búra pé bàbá rẹ̀ kò ṣe dáradára rárá. Ìlérí òfò ti pọ̀ jù. Gba ẹnu àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀, kó fi iṣẹ́ wa jẹ́ fún bàbá rẹ̀ pé àwọn ajínigbé ń pa àwọn ọmọ Nàìjíríà. Ṣèyí rìnrìn àjò lójú pópó láì kó àwọn ẹ̀ṣọ́ rẹ̀ dání kí ìwọ náà lè mọ ìmọ̀lára ìnira tí àwọn ọmọ Nàìjíríà bíi tiẹ̀ ń kojú. Ọkọ̀ òfurufú aládàáni ló fi rìnrìn àjò. Ètò ààbò tó mẹ́hẹ kì í ṣe ìṣòro tiẹ̀. Díẹ̀ lára àwọn ọ̀rọ̀ orin ọ̀hún rèé. Ta ni Idris Abdulkareem? Ọdún ni kì í ṣàìmọ̀ fún olóko. Idris Abdulkareem lágbo orin kíkọ ní Nàìjíríà. Abdulkareem gbajúmọ̀ fún kíkọ àwọn orin tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú, ìgbé ayé àwùjọ àti àṣà ní Nàìjíríà. Ọdún 1974 ni wọ́n bí Idris Túráyọ̀ Abdulkareem Ajenifuja gẹ́gẹ́ bí akọrin tàkasúfèé. Ó darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin The Remedies láàrin ọdún 1997 sí ọdún 2002 tí ìpínyà dé sí àárín wọn. Lẹ́yìn náà ló bẹ̀rẹ̀ sí ní dá kọrin. Lára àwọn orin tó kọ ní ọdún 2022 ni Mr Lecturer, èyí tó fi koro ojú sí ìwà bí àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga ṣe máa ń béèrè fún ìbálòpọ̀ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ láti fún wọn ní máàkì. Lọ́dún 2004, Abdulkareem gbé orin kan tó pe àkọlé rẹ̀ ní Jàgàjàgà. Nínú orin náà ló ti bu ẹnu àtẹ́ lu ìwà ìbàjẹ́ tó wà nínú ìṣèjọba ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ tó wà ní ìṣàkóso lásìkò náà. Ó tún mẹ́nuba ìnira tí àwọn ọmọ Nàìjíríà ń kojú. Orin náà bí Ọbásanjọ́ nínú débi pé ó fi òfin de orin náà lórí rédíò àti tẹlifíṣàn. Wàhálà náà le títí tí Idris Abdulkareem fi sá kúrò nílùú tó sì lọ ṣe àtìpó ní orílẹ̀-èdè Ghana fún ọdún díẹ̀ kó tó tún padà sí Nàìjíríà. Èyí kò dá Abdulkareem dúró. Lọ́dún 2022, ó tún gbé orin mìíràn síta tó pe àkọlé rẹ̀ ní Letter to Mr President. Nínú orin tuntun náà ló ti sọ̀rọ̀ sí ààrẹ Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ ìwà ìbàjẹ́ tó pọ̀ nínú ìṣèjọba Nàìjíríà tí ò kí ń dùn kó pọ̀.